Hello. Hello, ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ sà, àṣírí ńlá lè tó sà. Yes. Ẹ fẹ́ jẹ́ mo fẹ́ kẹ́ gbàgbé nímọ̀ràn kan ni. À ń gbọ́ yín sà. Okay. Yes, ọmọ wọ́n ṣe pé 32 years ní June and IT experts ní. So ní pé mi ò tí ìgbà kan wà tó pé tí mo máa ń ní àwọn orílẹ̀-èdè kan tó pé tèmi àti ẹ̀jẹ̀ wà so a ti wà for like 2 years so aṣáájú ṣe bí ọ̀rẹ́ and mi àmọ́ pé òun ló dé mi láti ask her out so ìgbà tó ti wá tó fún ìfẹ́ tèmi ti rẹ́dì tí mo ti ask her out ló wá bẹ̀rẹ̀ sí bí ní pé láti jọ yìí àṣé mo ní máìdì fún un láti ask her out ní pé mi ò ṣe ní pé dóò náà ní pé òun ní pé òun àìwà interested mọ́ ní pé òun ti ní ẹlòmíì tí òun fẹ́ báyìí so ó ti lọ bí 3 years báyìí tí mi ò ti ní ẹ̀sìn kan tí mò ń fẹ́ so àti wá kọ́ni lóde báyìí ó ti wá di nǹkan báyìí so mo dẹ̀ ti wá rẹ́ẹ̀dì báyìí so nínú àwọn àjẹ̀ǹdà mi báyìí mo ti fẹ́ plan plan at least by the age of 35 years ni mo fẹ́ marry torí tó iṣẹ́ tí mo ń ṣe kí ẹ fi ní àwọn plans àti àwọn other things so mo wá ní the advice bí màá ṣe rìn àti àràgbèsè ní bí àti wọn bí approach obìnrin bẹ́ẹ̀ ṣá mo kàn ní advice lórí mi. Kí ni ẹ pé èdè yín sà? 32 years. Ǹgbà tí ẹ fẹ́ toast arábìnrin tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí sà, ta ló kọ́ nígbà yẹn sà tẹ́ fi toast ẹ̀ sà? Kò sẹ́ni tó kọ́ mi náà mo kàn fi ọkọ̀ kọ́ ìwé tí mo fi béèrè rẹ̀ because mo rò pé tó máa ní mo máa béèrè wọ́n máa ní pé ṣé torí pé àtẹ̀jọ́ ń sọ̀rọ̀ wọ́n fẹ́ máa fẹ́ bí nǹkan mi. 32 toast obìnrin rí tẹ́fù age 32. Mi ò toast obìnrin rí o mo kò bá ní wọn lọ́rẹ̀ẹ́ mi ní táìmù yẹn. Paul ṣó ti gbọ́ Paul bó ṣe ń ṣe ìgbésí ayé ẹ̀ Paul age 32 wọ́n láwọn ò toast obìnrin rí tọ́fù age 32 bó ti jẹ́ pé ogun náà tán ní lápá kan alàgbà ṣé ẹ gbọ́ tèmi sà kìí ṣe àwàdà ẹ mọ̀jẹ̀ ń tàn yín ó mọ̀ ń wà bẹ́ẹ̀ náà ọmọ mi máa ní phobia bákan láti toast obìnrin ó máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àìsàn tí ò dáa ni sọ̀rọ̀ mi ti yé yín àìsàn tí ò dáa ni ní tèmi ó sọ lélẹ̀ tẹ́ bá lè wá sọ́fíìsì wa kò kí n sọ orí fóònù ẹ wá sọ́fíìsì wa láti wá rí mi sọ̀rọ̀ mi ti yé yín sà. Okay sir. Tẹ́ bá ti wá tán kọ́nà mọ́tò kọjẹ́ pẹ̀tọ́ á lọ kí àṣejù bọ́ nígbà tí bọ́ọ̀sì bá orin ètè yín tán mọ́tò á fi àṣejù kún sọ̀rọ̀ mi ti yín sà ẹ wá sọ́fíìsì wa ká fi yín sáàrin ẹ rí i pé tẹ́ bá wọ ìgboro lọ nínú ìpè àtàdúrà ẹ bùkànjú àánú méjèèjì ẹ kú kàlẹ́. Okay sir táìmù ọjọ́ wo ni mo lè wá. àárọ̀ Friday ni àárọ̀ Friday. Okay sir. ẹ ti ní àárọ̀ ká tó bí sí so that ọmọ ẹrú kú lè kó yín sáàrin wọn yá wàgbúre bọ́bẹ̀. Okay sir. Yes sir. gbogbo ẹ̀ ló pé iléeṣẹ́ ìṣòwò wáìn mi ni mo lè báyìí bẹ̀rẹ̀ tó ṣe àjẹsọ̀lá kò náà wà láàárọ̀ Friday. Prince 89.7 FM.